Africa Content TV. Ọgbẹ́ ẹ̀sìn èmi pọ̀. Ìfọ̀lẹ́ bẹ́ẹ̀ bá lè rí afẹ́fẹ́ lẹ́nu. Wọ́n àrà mi ìsọ̀jọ̀ láyé lọ. Ọgbẹ́ ọba àdúgbò. Bí láti ilẹ̀ bì sẹ́ni kan. Ayé mi ìmáṣe. Ọ̀sẹ̀ bàbá yìí. Olóòótọ́ kì í lẹ́yìn. Láyé ló máa ń ṣe ìṣe ẹ̀yà tí wọ́n ẹ̀ṣẹ̀ ẹ̀fọ́ àbúrò dúró sí ojú bẹ́ẹ̀. Ìwà láwọn ọba ó ń kú lè ṣe lórí láyé ló máa ń sìn lójoojúmọ́. Ẹnikẹ́ni ló máa ń sọ̀rọ̀. Ẹ máa wọ́n ní ọ̀pọ̀pọ̀ lẹ́jú. Láyé ló máa ń sìn òwú gbogbo. Òtí ọ̀la yẹn ní ẹgbẹ̀rún rẹ̀. Òbí wọn tó ń ṣe é dáadáa. Ọmọ ṣe èyí rẹ̀. Ohun tí ò láyé àyè wà láti fẹ́ mọ́níjà. Àyè ẹ̀kọ́ báyọ̀ tí mo wọ́n náà. Àríkàpẹ́ láyé ló bá rẹ̀ sí ọmọ tó yá lọ. Ẹ bá wọn àdìgbò èkó ní ilé ojúrí. Ẹ̀kọ́ ìgbẹ́kọ̀ láyé ní ìgbésẹ̀ káàsì rọ̀. Ẹ bá wọn ní ojú ọ̀rọ̀ tí ó bá yẹ. Every boy, I got love like so. Oh, don't tell me that I is so. Ṣé mo pé pàṣẹ fún gbọ́ngàn kò sí lọ́wọ́ dára? Ìjọba lọ́wọ́ àgbẹ̀ tó fi ìfẹ́lẹ́fẹ́ àìsàn lórí ọba. Bàbá gbà sọ́mọ ilé ọ̀rọ̀ ẹ̀yìn, á kì í dá ìkòrò àìsàn. Ọmọ mi lóyè olóṣèlú onífúnjì sálẹ̀ mi lọ. Láti ìbáwọ̀ sọ. Ó tó ń torí ìrìn ọ̀ ọ̀pọ̀ ìgbàgbọ́ láti. Ẹ má fi ṣẹ́ni ṣe ọmọ ṣe ẹ̀ṣẹ̀ ọ̀rẹ́ sí láti. Mo ti bá ní pé bẹ́ẹ̀ bá fẹ́ rí láyà o. Àlẹ́ má lè dá. Ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá bá àwọn. Àlẹ́ má lè dá. Ẹsẹ̀ bí tó bá fẹ́ rí láyà o. Àlẹ́ má lè dá. Tó bá fẹ́ yà o. Àlẹ́ má lè dá. Ìmọ̀lẹ́ bá dà sí ìlú. Ó bá sọ. Ẹni bọ́lá kọ̀ọ̀kan mọ́ ní lásán o. Ó bá sọ. Ẹ wo ìbàdàn níbí wọ́n tó ní lẹ́nu wo. Ó bá sọ. Ẹ wo aṣọ nílé ẹ̀sìn ló fi tó ní lẹ́nu wo. Ó bá sọ. Mi ò ní ṣe lẹ́yìn aṣọ àgbèsì. Ó bá sọ. Ọmọ kò ní ṣe lẹ́yìn aṣọ àgbèsì. Ó bá sọ. Ó tó lè pa wàhálà àti ẹlọ́dà ti jẹ́ àwọn ọjà. Àwọn ọjà. Ó tó lè pa wàhálà àti ẹlọ́dà. Ó tó lè pa wàhálà àti ẹlọ́dà jẹ́ ìlú. Ẹbí wọn jáde wọn ẹbí gbé ìpapọ̀. Ṣéṣe ìdí ti báyà bọ́. Ẹbí bá gbé wèrè lábí wò. Ọ̀rọ̀ náà fi pa ọ̀rọ̀. Ọ̀gá yìí.